ẹ bá mi mọ̀ọ́mọ̀ share rẹ̀ kó kan Oríyọmí lára nítorí iṣẹ́ tí àwọn abiyamọ diaspora tí wọ́n rán mi sí, àwọn ìyá olóríire tí wọ́n ń bẹ níbí tí wọ́n rán mi sí, àwọn ìyá àlùbáríkà tí wọ́n ń bẹ níbí tí wọ́n rán mi sí, ẹ bá mi mọ̀ọ́mọ̀ share rẹ̀, kẹ́ ẹ bá mi like, ẹ bá mi love, ẹ jẹ́ kó mọ̀ọ́mọ̀ kí mẹ́sẹ̀jì yẹn kó dọ́dọ̀ Abdulrahman Oríyọmí Hamzat lẹ́nu ṣetọ́lọ́wọ́n bá kádàrá pé kí wọ́n diaspora alhamdulillahi rabbil alamin. Ìgbà wọn kọ́ dé France mi kọ́kọ́ kà sí mo wòye pé ó normal nígbà tí many people tí wọ́n sọ pé ẹ pẹ̀lẹ́ ajá, ẹ kú gbìyànjú, ẹ kú ṣẹ́ nǹkan kan à ń ṣe alhamdulillah. Àwọn àgbàlagbà àwọn ni wọ́n máa ń sọ pé ẹjẹ́ á dúpẹ́ lọ́wọ́ ojú tó rí ni tó mọ́ ni lójú, èèyàn ní owó bí a wà. Ìyá ọmọ ó yàtọ̀ sábíamọ, ẹ̀gbọ́n tí mo wí, ìyá ọmọ ọ̀tọ̀ ni ìyá ọmọ. Àwọn ìyá ọmọ tí wọ́n nìkan ni wọ́n máa rán, kí nǹkan ọmọ bá ọmọ wọn nìkan ni wọ́n máa rán, wàhálà orí ọmọ tí wọ́n nìkan náà ni wọ́n máa rán. Ẹ̀rí abíamọ yóò máa wo ọmọ ọlọ́mọ bí ìgbòjẹ́ ń pè òun ló dẹ̀ sí lójú. Iṣẹ́ tí ó máa rán sọmọ ọlọ́mọ, ní tí ó máa ṣe fọmọ ọlọ́mọ yóò máa jọ bí ìgbòjẹ́ pò ń gan ló bí ọmọ ọlọ́mọ yẹn. Tí ọmọ báyìí ti wúlò láyé, tọmọ bá ti lè jọmọ àlùbáríkà, àwọn tó bí nìkan kọ́ ni wọ́n ní mọ́, ó ti di ọmọ gbogbo ayé nìyẹn. Àwọn tó bí àwọn nìkan kọ́ ni wọ́n ní ọmọ yẹn mọ́, ó ti di ọmọ everybody òun nìyẹn. Tí èèyàn báyìí ti lè di ọmọ everybody, ó di kọ́ máa maintain ayé ẹ̀, kọ́ máa fún ayé ẹ̀ ní maintenance pé ọmọ gbogbo abiyamọ lòun. Ọlọ́run bá àlékè ọlá yóò bá ṣàlékún àlùbáríkà fún Abdulrahman Oríyọmí Hamzat. Kí n tó wá ṣe àlàyé yẹn, ẹ jẹ́ kí n fàsìkò yìí kí Ọlọ́run lára gbogbo àwọn abiyamọ ní diaspora. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé dáa, Ọlọ́run ní ma tuqaddimu li anfusikum min khairin tajiduhu inda Allah, ó tún ní huwa khairan wa a'zama ajra. Ibi mo ti fẹ́ dúró nìyẹn. Ọlọ́run sọ pé ma tuqaddimu li anfusikum min khairin. Tó o bá ti dáadáa síwájú, ẹni tó ń ṣe dáadáa gan lè má mọ̀ ipò òun ṣe dáadáa, ó lè má mọ̀. Ìwọ kan máa fàníyàn rẹ̀ ṣe dáadáa. Ọlọ́run tún ní tajiduhu inda Allah, nàtíjà rẹ̀, ẹ̀san rẹ̀ ọ̀dọ̀ òun ló wà. Ọlọ́run tún ní huwa khairan, nítorí pé n tó ṣe yẹn dáadáa ló ṣe. Lẹ́yìn ìgbà mo bá wá fún lálùbáríkà tán láyé, tí mo fún lóríire tán láyé, tí mo fún ní ìdùnnú tán láyé, tí mo fún lálàáfíà láyé, tó lo gúngún ẹ̀mí tí ò ní níbàtàn pẹ̀lú sí àtàrùn, lẹ́yìn gúngún ẹ̀mí àtàláfíà ara yóò tún wá gúnlẹ̀ sínú ọgbà àlùjánnà. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ yìí pé àwọn tí ń bẹ ní diaspora ń bí wọ́n ríran jù wá lọ. Wọ́n á máa rí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, wọ́n á máa tètè rí, wọ́n á máa tètè mọ̀ ju àwa lọ. Láàrin bẹ́yẹn o ni mo fi kí gbogbo abiyamọ tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ Ọlọ́run lánìí tán sí Abdulrahman. Mo kọ́kọ́ kí yín ná, torí pé nígbà tó wá àìpẹ́ yìí náà ló wá sọ́dọ̀ yín, kì í sọjọ́ tó ti pẹ́. Mo mọ bẹ́ẹ̀ ṣe gbà lálejò, mo mọ irú bẹ́ẹ̀ ṣe, mo mọ bí gbogbo yín ṣe tẹ́ ẹ túyáyá, tẹ́ ẹ túyáyà, tẹ́ ẹ kí. Ọlọ́run bá àlékè ọlá ò ní padà lẹ́yìn yín, ọlá Nabi Muhammad. Lẹ́yìn náà nígbà tẹ́mi náà tún wá dé, ẹ tún wá mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀, ẹ wá ṣe bẹ́ẹ̀ débi pé kálukú wọn appreciate Ọlọ́run bí ìgbò jẹ́ pé àbí àwọn gangan ni wọ́n bí Abdulrahman. Even ìyá wa tí mò ń bẹ́nu lé wọn yìí, tí mò ń bá yín sọ̀rọ̀ yìí nínú London yìí, ìyá wa yìí ṣáájú kí n tó kúrò ní Nàìjíríà, mi ì tí ì sọ fún ọpọ́jọ́ báyìí ni mò ń bọ̀. Almost every time wọ́n lè pè mí lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́, wọ́n lè send message sí mi lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́, simply because of Abdulrahman. Nítorí Abdulrahman nìkan. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa sọ. Wọ́n lè wà lórí àdúrà, ìgbà míì tán bá ń sọ̀rọ̀ wọ́n tún máa sọ pé èmi níṣẹ́ mọ́ ni ẹ ṣe sùúrù, Ọlọ́run ṣàánú wa, Ọlọ́run bá wa là, pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ẹ̀ náà dáa. Àwọn ìjọba náà wọ́n ṣàánú wa, ohun wọn bá wa fún ní consideration, wọ́n padà bá wa consider wọn pẹ̀lú ògo Ọlọ́run nímọ̀ tí wọ́n. Bẹ́ẹ̀ náà wá ní gbogbo abiyamọ tó wà ní diaspora yìí. Iṣẹ́ tí wọ́n á ní kí n jẹ́rìí. Abdulrahman ò ní bá wọn nájà ẹkún, Abdulrahman ò ní bá wọn nájà òsè, Abdulrahman ò ní nájà wérewére, Abdulrahman ò ní nájà wàràwàrà. Ìmọ̀ràn ọ̀tá ò ní ṣẹ lórí rẹ̀, ìmọ̀ràn mùnáfìkì ò ní ṣẹ lórí rẹ̀, ìmọ̀ràn alábòsí ò ní ṣẹ lórí rẹ̀,
ìmọ̀ràn ọ̀rẹ́ tí wọ́n mọ̀ tó jẹ́ pọ̀ta ni bọ̀ tó mọ̀ pọ̀ta ni ìwọ ti fẹ̀mí sí pọ̀ rẹ ni ìmọ̀ràn wọn náà ò ní ṣe lórí rẹ torí ọ̀tá tí ń ṣe bí ọ̀rẹ́ ò lè mọ bó ló ṣe ń ṣe é sí ọ níkọ̀rọ̀ olúwa ọba àlékè ọlá nìkan lọ́mọ pẹ̀lú bọ́lọ̀ ń ṣe mọ́ yẹn ọlọ́run wàá gbé ọ lékè wọn iṣẹ́ yẹn ò ní pé àwọn ìyá tí wọ́n jẹ́ àwọn ìyá rẹ wọ́n ní báwọn sọ fún ọ pé ò gbọ́dọ̀ fi dáadáa tó ń ṣe é lẹ̀ o wọ́n ní kí n bá wọn sọ fún ọ pé gbogbo bó ṣe dúró ní dúró kí nǹkan má bàjẹ́ ní Nàìjíríà ò gbọ́dọ̀ relent o wọ́n ní kí n bá wọn ṣàlàyé fún ẹ wípé gbogbo sàárà tó máa ṣe nǹkan ò lè máa lọ smoothly wọ́n ní ò sí ọgbọ́n tọmọnìyàn fẹ́ dá tí ò ní ní obstacle inú ayé tá a wà àwa ṣe nǹkan ni nǹkan sì wá ṣe wá ni gbogbo ọmọnìyàn ní ọmọ yí nínú méjèèjì ọmọ ṣe nǹkan nǹkan sì máa ṣe ọ wọ́n ní sọ fún ẹ para àwọn nǹkan tí ó sì ọ láyé òun ló sì ọ yẹn wípé pẹ̀lú ògo Ọlọ́run ò sì ní rírú ẹ̀ mọ́ kọ́ ọmọ torí ẹ̀ sinmi iṣẹ́ rẹ̀ kọ́ ọmọ torí ẹ̀ sinmi títọ́jú ọmọ òrukàn kọ́ ọmọ torí ẹ̀ sinmi títọ́jú àwọn opó kọ́ ọmọ torí ẹ̀ sinmi títọ́jú aláìní kọ́ ọmọ torí ẹ̀ sinmi ṣíṣe sàárà gbogbo àwọn tó ọmọ ń ṣe láti fi assist ọmọnìyàn nítorí pọ́lọ́hun ọba àlékè ọlá òun ló ní mọ́ni àmìlọ sọ́ọ̀lẹ́ hanfali nafsi wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá ṣe dáadáa orí ara ẹ̀ ló ṣe fún ọlọ́run pẹ̀lú rẹ ó sì ọ́ lẹ́ni tó lóye tó ní làákàyè ọlọ́run ṣàánú rẹ ọba tó fàánú rẹ pẹ̀lú rẹ yẹn kò ní padà lẹ́yìn rẹ ọlá nàbí wa Muhammad ọlá nàbí wa Muhammad mi ìfẹ́ kí fídíò yìí mi ìfẹ́ kó pẹ́ torí pé about 3 programs òun ni mo fẹ́ touch níbẹ̀ ẹlẹ́ẹ̀kejì ṣáájú kí n tó kúrò ń bẹ̀ yẹn bisimilahi lèyí láfi àlékún ṣọ́ ọlọ́run àlékún àlùbáríkà rẹ̀ àlékún ìdùnnú rẹ̀ àlékún oríire rẹ̀ àlékún àdúrótì àlékún dáadáa ọlọ́run kó jọ kó máa bá mi ṣe fún ẹ àti gbogbo ẹ̀yin tẹ́ jọ wà involved nínú àmì ìwò yẹn bismillahir rahmanir rahim li ilafi quraish ilafihim rihlata ash-shita'i was-sayf falyabudu rabb hadha al-bayt alladhi yat'amuhum min ju'in wa amanahum min khawf.